Allahumma zọ́lí àlà Muhammadi. Sórí tó bá bà mí lẹ́sẹ̀ jẹ́ tí n bá jọ̀ ń gbarun ọrùn yóò sì yẹ. Ó pọ̀. Àbálùkù kí ló ṣẹlẹ̀? Ánàkùnmùlà ìmọ̀gá tó ti dáwó. Ṣé èsì àwọn èèyàn rẹ tó ní wọ́n máa ń fún ọ lówó láti rí fóònù? Bẹ́ẹ̀ ni àwọn tó ti dá mọ́ ṣe máa ń dà. Àlùbáríkà iná ló ti fẹ́ fún wa. Allahu Akbar. Àdúrà wa náà ní ń gbà lẹ́yìn rẹ̀. Àdúrà wa ní ń gbà lẹ́yìn rẹ̀. Ánàkùnmùlà ẹ̀ má fọ̀, ó ti ṣe ó sáza yín. Ojú tó sọ sínú rẹ̀. Wọ́n ṣe máa ń ṣe la ilaha illallah Rasulullahi sallallahu alaihi wasallam. Ṣé bá ti pé kádàrá ni? Wọ́n gẹ́gẹ́ ló bá jábà àbí kémi máa sọ ọmọ ilé kéwù rẹ̀. Ẹ fìyẹ́lẹ̀. Inú mi ó máa dùn. Ẹ fìyẹ́lẹ̀. Ọmọ àlùbáríkà ni ọ́, inú mi ó sì dùn. Ọlọ́run ó gbà wọ́n. Ọmọ ilé kéwù tó jẹ́ àbá lọ. Àwọn ọ̀rọ̀ ọmọ yìí. Ọmọ ilé kéwù tó jẹ́ àbá lọ nípa. Kí ló fẹ́ sọ? Bó jẹ́ tẹ mójútó ẹ ní mójútó. Kẹ́ni. Àfáà lukú tẹ mú ẹgbẹ́ tó wá kéwú lọ́dọ̀ yín. Wọ́n á di yahoo. Ń ṣe yahoo. Ọmọ jẹ́ rí pé ìmọ̀ ń bẹ̀rẹ̀ báyìí sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. Wọ́n á di ẹni tó dúró báyìí sọ̀rọ̀. Ẹgbẹ́ tó kó ogun yín sínú àgọ́ fún yín. Wọ́n á di ẹni tó dúró báyìí sọ̀rọ̀. Ọmọ yẹn gbé dàpèjì kó báyìí. Tẹ́ ẹ ṣe wá sí fún yín pé ẹ ti bá ti ń pààyàn lẹ́kún jayé. Òun náà kẹsà tiẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Tí ẹ tẹ́ sọ fún yín pé tó mọ̀ sí yahoo mọ́. Owó lẹ́ ń gbà lọ́wọ́ rẹ̀. Á lò fún ilẹ̀. Ìrántí wàhálà yẹn bá dé. Wàhálà yẹn ó dẹ̀ mí o. Torí pé wọ́n gẹ́gẹ́ ló ṣe làákàyè. Tó yẹ pé nítorí kó o mójútó o mójútó. Àpá àlùkù tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí, wọ́n á mú bọ́ ilé kéwù yìí ni. Lẹ́yìn ìgbà tó délé kéwù yìí, so meye nǹkan tó ti rà fún mi, tó ti meye ìgbà tó ti fún mi lówó. Ọmọ tí ń gbìyànjú láti ra àlùbáríkà lọ́dọ̀ Ọlọ́run látara àpá rẹ̀. Ìwọ òronú lọ bẹ̀rùn. Àbí kó o mọ̀ sáwọn ọ̀rọ̀ gbìngbìngbì tó ju ọjọ́ eré rẹ lọ. Àwọn nǹkan tá a mọ̀ bá lẹ́nu rẹ nù. Kó má lè jòkó kó má lè ronú pé kí lèmi náà fẹ́ ṣe fáfá mi láyé àfáà mi tí ìdìrà àlùbáríkà fún ara mi ò ní ròyìn ọlọ́tẹ̀ wàá mú ọ lómi lọ́wọ́ lónìí oyún olónìí ó fún ọ tí ìdálẹ́ èé sunrun mẹ́ta tẹ̀dá ń sún lèé ó pé kí ló fẹ́ rà fún mi lójú ayé mi mo fẹ́ gbọ́ látẹnu rẹ n tó wọ̀ kó o rà fún mi látọjú ayé mi kó tó di pé mo kú mo fẹ́ gbọ́ látẹnu rẹ mo sì fún ọ dálẹ́ ọyá dìde lẹ. Ẹ ń sùn 30 seconds láyé báyìí. Èyí rẹ ni ò pé bàbá rẹ ò bá lo 30 seconds ó pa kó lọ sọ́dọ̀ oúnjẹ alábì mi sọ pé mo ní o gbangba tí yóò fẹ́ fún mi wá karambà ní. Kéwònú títí ẹ̀kọ́ àbí kó sàmọ́ sọ̀sọ̀sọ̀sọ̀ àbájú kò ṣe yahoo títí bá ń ṣe ọmọ ṣe ní kó mú wá káàfà náà fi nǹkan jẹ. 89. 47. 80. 32. 70. Kí ló dé tí? Kí ló dé ọkùnrin yìí? Àbá kékeré. Ánàkùnmùlẹ̀. Kí ló dé tẹ̀ wọ̀n mi? Ó fẹ́ kẹ́ sọ fún mi ni. Ánàkùnmùlẹ̀. Ẹ̀yin náà sọ pé tí máa ronú. Ìka tí ń ṣe fún yín tí ìbílẹ̀ àlùbáríkà látara yín. Mo sì mọ̀ wípé iṣẹ́ tábà ló kó ṣe. Tẹ́ ẹ sọ̀pọ̀tì ẹ̀hún. Òun ni ó ṣe kú pa yín. That is why tí ìlú fi wòye pé tẹ́ bá kú tán. Aṣọ tó fi sin yín àti pósí. Ebi mo wà ní kíá rẹ̀. Èmi ní kú ọ̀fà ìdí rẹ̀. Nǹkan tẹ́mi náà ṣe tí ìbílẹ̀ àlùbáríkà látara yín nù. Wíwọ̀n sí pósí lèmi wọ̀n yín jì. Káfíńtà lèmi. Tẹ́lọ̀ yìí òun gẹ́gẹ́ ló bá mi wọ̀nyí fásọ. Ọkùnrin yìí àbọ̀ ògbà mi òré òkè pẹ̀lú bí ọmọdé yìí. Àbẹ́ẹ̀ ni pé orí ńláńlá ló ṣe yé ni ọ̀rẹ́ gidi ló ṣe yé téèyàn bá ti rántí pé yín ó kú báyìí téèyàn sì ń wọ́jọ́ ọkù rẹ̀ níwájú báyìí èèyàn máa ń rántí Ọlọ́run ni èèyàn ó súnmọ́ Ọlọ́run gidi ni this guy deserves tobacco lady wà láì ọ̀rẹ́ gidi ló ṣe yé. Ọmọ ìdágẹ́. Àfa kékeré jà rẹ̀ mo ní ṣé kí aṣọ ẹ̀fọn ni àbí kó fẹ́. Pẹ̀lú àbújá ń bẹ lọ́wọ́ wọn ṣàlù òfin mọ́ wọn náà ni dídáṣọ náà fún mọ́ wọn torí pé pósítẹ̀mì náà fẹ́ kán á sì ọ̀hún wọn síbẹ̀. Àwọn onídàáyà. Àfa ẹ̀ lásọ tí mo fẹ́ rán fún yín wà láì kò lè dà fún yín.